yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ọlọ́yin ló lè ṣe yanjú o, ẹ̀yin ló lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin ló lè ṣe yanjú, lẹ lè ṣe yanjú, ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ìfà ti bẹ̀bẹ̀ rẹ̀ lé ayé o. Àgbàlá ní mọ́lẹ̀ ẹ̀yìn, agbé bàtà rùlẹ̀gẹ̀ ní síwájú alágbe. Adíbá fún bọ̀rọ̀ sí ní ayé, abùkù tọ̀run o. Bọ̀rọ̀ sí ní ọ̀run ò ní jẹ́ títa yóò tẹ́ o. Ẹ̀yin lẹ lè ṣe yanjú o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Ẹlẹ́sẹ̀ ni bí mo mọ̀ látọjọ́ tó ti pẹ́ o. Tí ọmọ bá jẹ́ lẹ́gbẹ̀ẹ́ òbí àti mọ̀ ṣe ìdìbò láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti ní oyún. Ìgbà tá a délé ayé náà ní ilé ayé ká. Àwa délé ayé ká gbàgbé pé àwa lẹ́gbẹ́ lórí ọ̀run. Bí ìtọ́ bá wá dàrú, wọ́n lè pọ̀ lọ́gùn ìyá ní ìsàwọ̀ ẹja mọ̀ ọ́n ti tó gbogbo ara lẹ́gbẹ́ lọ́rùn. Ẹgbẹ́ látòdì ọ̀sán já àti làárọ̀ ìgbà. Kẹ̀lẹ́ ṣe yanjú o, kẹ̀lẹ́ ṣe yanjú o. Èbúrẹ́ ẹgbẹ́ mi o, ẹ̀yin lẹ lè ṣe yanjú. Àjàrè kékeré rẹ̀ mo kì í o. Ẹgbẹ́ tí mo ní òun ò ní mọ́mọ́ panu. Ó kì í ẹgbẹ́ mi o. Ó kì í ẹgbẹ́ mi o. Ó fẹ́ lówó ẹgbẹ́ mi o. Ó fẹ́ bímọ ẹgbẹ́ mi o. Ó fẹ́ pẹ́ láyé ọlọ́run o. Rárá yé mọ́ lómi mọ̀gà sí mọ́ tẹ̀rù ayé o. Òun tẹ̀yìn ẹgbẹ́ mi o. Ọmọ òun tẹ̀yìn ẹgbẹ́ ọ̀run o. ẹ̀lẹ́ ẹ kú kàlẹ̀ gbogbo ọmọ kóòtù òjíire nílé lóko káàkiri gbogbo àgbáńlá ayé. Mo kí gbogbo yín o, ẹ kú ìkàlẹ̀, ẹ kú àtàárọ̀, ẹ káàárọ̀ bí yìí o, ẹ kú ìyálẹ̀ta ìmọ̀ káàsán o, ẹ kú ìrọ̀lẹ́ ìkàlẹ́. Gbogbo wákàtí ayọ̀ tí ètò yìí bá bá yín á tù wá lára. Gbogbo ẹ̀yin ọmọ olómi tútù àtayé ẹni tí ò tún wọn ṣe. Omi kì í balẹ̀ kọ́ má nípa láyé o. Gbogbo yín ẹ nípa rí lórílẹ̀ ayé o. Ẹ nípa owó, ẹ nípa ọmọ, ẹ nípa ìkúbálẹ̀ ọ̀rọ̀, ẹ ní fàrùn láyé yín o. Níjọ́ wọn ti ń bu olókun, níjọ́ wọn ti ń bu ọlọ́ṣà, ara ò ní wọ́n rí, ara ò ní ní gbogbo yín o. Àìkéré amálẹ̀ ni àjùlọ, ẹ̀yin máa dún wọ̀nyí, ẹ̀yin máa jì sí inú ilé yìí, mo kí yín. Gbogbo ẹ̀yin ọmọ mi, ẹ̀yin àbúrò mi, mo kí gbogbo yín o. Ta ló wà nù agogo ọdẹ tí ń sọ̀rọ̀? Ta ló wà nù agogo ọdẹ tí ń fọhùn sókè? Èmi ọmọ yín náà ní Lúkúmọ̀nà ọmọ àyín dáre pàtó ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Kí ni mo ta fẹ́ bára wa sọ? Ẹ máa wò àwòrán tí ń bẹ níwájú yín, òun ni kẹ́ ẹ máa wò. Nínú àwọn ọ̀rọ̀ tá a ti sọ síwájú, tá a mẹ́nu bà àwọn ọmọ ẹlẹ́gbẹ́, àwọn tí wọ́n ní ọkọ ọ̀run, aya ọ̀run, ọmọ ọ̀run. Àìdébi ọmọ ọ̀run rárá o, àìdébẹ̀ o. Inú ìyá ọmọ ni ọmọ kọ̀ọ̀kan ti yan ìpín rẹ̀ tí ó bá wá sáyé. Ìyá wo ló bí ọ? Ta ni bàbá tó bí ọ? Ìrìn àjò àtọ̀run wá sáyé kì í máa ṣe ìrìn àjò kékeré. Nígbà tí a ti sọ níbi part 1 níbi ọkọ ọ̀run, ẹ má gbàgbé pé mo ti jẹ́ kó yé wa pé ọkọ ọ̀run ọ̀nà mẹ́rin ní máa gbà wá o. Ọ̀nà mẹ́rin ní máa gbà wá. Àwọn èèyàn máa bẹ̀rẹ̀ pé lọ́nà wo òun ní tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kó máa gbọ́ mi.
ẹ rí i pé àwọn ọmọ kan bẹ wọ́n ní wọ́n ní ọkọ ọ̀run a sì ṣàlàyé ohun tí wọ́n máa ṣẹlẹ̀ sí ìrìn àjò wọn ẹni tó bá ní ọkọ lọ́run. tó bá lóun ó ní ọkọ láyé ihun tí wọ́n máa tú wọn ká ò ní yé kódà kọ́kọ́lé bí ogún fọ́kùnrin kọ́ralẹ̀ bí ogún fọ́kùnrin ṣàdédé lójijì wọ́n máa túká láì ní nítumọ̀ ni. ọkọ ọ̀run yìí ni wọ́n máa dára bẹ́ẹ̀. tàbí bí ọmọbìnrin náà bá ti ń lóyún ọkọ ọ̀run rẹ̀ níjọ́ bá ti bà lóyún náà oyún náà bàjẹ́ ni. níjọ́ ọkọ ọ̀run rẹ̀ bá ti bà lé báyìí oyún náà bàjẹ́ ni. tàbí tó bá ti yọ sí ìyàwó bóyá ọkọ ọ̀run ṣẹ̀ bá aláṣepọ̀ tán ọkọ ayé náà tó wá bá aláṣepọ̀ ṣe rí ọkọ ayé yìí ọkọ tó fẹ́ sílé tó ṣe wẹ́dì fún yìí tí bá ń rí 2 mílíọ̀nù àbí iye táùsàn tí bá ń wọlé wá fún gbogbo nǹkan rẹ̀ ó dàrú ni gbogbo nǹkan rẹ̀ ṣe àníyàn ó dàrú ni. ẹ wá wo ibi tó burú sí tí arákùnrin yìí bá ní ìyàwó 2 àbí 3 ǹjọ́ tó bá súnmọ́ àwọn obìnrin yòókù ọ̀nà ọ̀la tàbí bá lọ́ọ́ fara pẹ́ ọ̀dọ̀ wọn pé yóò wọ́n sinmi sọ́dọ̀ ìyáálé àbọ́dọ̀ ìyàwó lọ́dọ̀ èyí tí ọ̀lọ́kọ ọ̀run yìí nǹkan rẹ̀ ó yàtọ̀. débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ti kàgbákò tó burúkú jù láti pàṣẹ ọkọ ọ̀run. a máa lé wọn kúrò lọ́dọ̀ olóore wọn ni kì í jẹ́ wọn ó nísinmi kìí jẹ́ wọn ó fìfọ̀kànbalẹ̀ láyé wọn tí ire bá ń bọ̀ wá yóò lè dànù fún ìyàwó yóò sì lè dànù fọ́kọ ayé tó fẹ́ wá gbọ́ o. tí obìnrin bá ṣe ọkọ fẹ́ ṣíṣe ọkọ fẹ́ yìí ó yàtọ̀ ọ̀tọ̀ o. tó bá jẹ́ pé agbára àṣẹdá wọn ò bá papọ̀ mọ́ra wọn wàhálà ọ̀pọ̀ o wàhálà ọ̀pọ̀ tíṣẹ̀dá àwọn ọba papọ̀ mọ́ra wọn àwọn ẹlẹ́yẹ ọmọ agbára obìnrin yìí ṣiṣẹ́kíṣẹ́ ó lè má lọ́kọ ọ̀run ṣùgbọ́n àwọn ẹ̀mí òkùnkùn ó dúró gẹ́gẹ́ bí ọkọ ọ̀run bóyá ìyá ọkọ ni ọ̀fẹ́ kí ọfẹ́ kọ́mọ òun ó bímọ kò fẹ́ kó níyàwó ṣàǹgbọ́miyé wọ́n gbà á láàyè kó lóyún ṣùgbọ́n wọ́n máa fìtíràn rẹ̀ nínú yín tọ́bẹ̀ ìjàjà bí ẹyọ kan ìyá ọkọ yìí yóò gbé àgbákò tì í débi pé yóò máa ní ayé rẹ̀ lára àgbègbà tọ́ba tó fi ọmọkùnrin yìí sílẹ̀ ni ó tó nísinmi. ìyá yìí ni ó dúró nídìí ìyàwó fún ọmọ rẹ̀ nínú ilé kò ní fẹ́ kí ọmọ òun kó ní ìyàwó ṣùgbọ́n yóò fẹ́ kó bímọ yóò gba ọmọ kalẹ̀ lọ́wọ́ gbogbo ẹni tí ọmọ rẹ̀ bá fẹ́ kò ní jẹ́ ìyàwó dúró lọ́dọ̀ rẹ̀. tọ́lá mọ̀ pé tí ọmọ òun bá ti níyàwó tí wọ́n bá ti ń bímọ kíní bí kejì bí kẹta àṣírí òun ó tù ú. ẹ wá gbọ́ o ọ̀nà ìkíní leléyìí. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì àwọn ìyá ìyàwó aburú náà ń bẹ tó jẹ́ pé kò fẹ́ kọ́mọ òun ó bímọ ṣùgbọ́n fẹ́ kọ́ lọ́kọ. ẹ gbọ́ mi kò fẹ́ kó bí ọmọ ṣùgbọ́n ó fẹ́ kọ́kọ́ òun ọmọ òun ọlọ́kọ. ó lè fẹ́ ṣe kó fẹ́ fa ọmọ yìí wo ẹgbẹ́ tàbí kó máa fẹ́ fọmọ yìí ṣe bísínẹ́sì láàrin àwọn ọkùnrin kó máa fi ṣe pawó wọlé tàbí kó lo ògo ọmọ yìí gbogbo ọmọ yìí bá ṣe ń lọ ilé ọkọ wọn máa dá a padà ni ọmọ yìí bá ṣe ń lọ ilé ọkọ wọn máa dá a padà. òun ní ètò kan tí mo ṣe ta pè ní ayé atúnidá tó jẹ́ pé orí ọmọ yìí wọ́n gbé orí rẹ̀ kúrò ńbẹ̀ wọ́n gbé orí ẹranko sí. ṣàdédé lójijì bọ́kọ bá ń wo ìyàwó rẹ̀ yóò máa rí nírí èèyàn tó bá yá yóò máa rí nírí ẹranko ní nǹkan tí wọ́n máa dẹ́rù bá àfi tí wọ́n bá tó fira wọn lẹ̀ kò ní fẹ́ kó wọn fojú kẹ́yàwó yìí òmíì náà kò ní fẹ́ kó wọn fojú kan ọkọ yìí. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ni. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta tí ìyá yìí tó bá jẹ́ pé láàárọ̀ ọjọ́ ojú ọmọ pọn ọlẹ̀ ayò tètè sọ́nù rẹ̀ ṣé
ẹ mọ̀ pé ẹgbẹ́ ọ̀run wà ẹgbẹ́ ayé wà ibi tí wàhálà wa pọ̀jù sí láyé òde òní nì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ yàtọ̀ láàrin ẹgbẹ́ ayé àti ẹgbẹ́ àmútọ̀run wá àwọn òyìnbó tó ń wò yẹn àwọn náà mà ní ẹgbẹ́ àmútọ̀run wá àwọn náà sì lẹ́gbẹ́ ayé ọjọ́ lójú wọ́n láàyè ọtí ó yẹ ọ. wọn ò fi ẹbọ kanlẹ̀ nílé ẹlòmíì rí látijọ́ tílé wọn ti sẹ̀ omi ọ̀mú arógbó lọ́wọ́ rí débi pé yóò mú atari lọ́wọ́ ó sì jẹ́ ọmọ ẹlẹ́gbẹ́ àmútọ̀run wá tọ́jọ́ pé àwọn nǹkan àrà ni wọ́n máa dánwò nǹkan àrà ni wọ́n máa dánwò tọ́jọ́ pé iṣẹ́ àmútọ̀run wá rẹ̀ ni tágbára ó sì wà fún un sórí ọmọ tó bá jẹ́ pé wọ́n tọrọ rẹ̀ ọmọ májẹ̀mú báyà wọ́n tọrọ rẹ̀ tọ́jú ọmọ májẹ̀mú ẹ̀tọ́ tí wọ́n ní wọ́n máa ṣe lórí ọmọ yìí wọn ò máa ṣe é má gbàgbé o tó bá dásìkò ìgbà tọmọ yìí fẹ́ lo ògo rẹ̀ ẹni wọ́n tọrọ nǹkan yìí lọ́dọ̀ rẹ̀ yóò máa béèrè ẹ̀jẹ̀ rẹ̀ eléyìí ọjọ́ ohun tí máa ṣe ìdènà fún ìrìn àjò ayé obìnrin àti ìrìn àjò ayé ọkùnrin o ìwọ tó bá fẹ́ tọrọ nǹkan lọ́dọ̀ nǹkan mọ ohun tó tọrọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ torí ọjọ́ iwájú kó má bàa di wàhálà bí kéèyàn fẹ́ yáwó ni ẹni tó fẹ́ yáwó lọ́wọ́ rẹ̀ ọmọrúwà tó ní báyà bá yáwó lọ́wọ́ rẹ̀ kò ní jẹ́ odújọ́ kejì tí wọ́n máa ní ọ lára kó wọn gbowó ẹlòmíì sì lè fọkàn fò alóhùn yọ̀ǹda bẹ́ẹ̀ náà ni sọmọ pé tọ́ bá tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run yóò fún ọ lọ́fẹ̀ẹ́ lófò ni yóò ní gbà gbogbo wọn yẹnyẹn ṣùgbọ́n ohun tó ṣe fún mi ni pé kó máa dúpẹ́ lórí oore tí mo ṣe fún ọ. ìwọ tó wá jẹ́ pé ọlọ́ọ̀ tọrọ ọmọ lọ́wọ́ àlùjọ̀nú àbí nídìí mọ́lẹ̀ kan ẹ̀tọ́ tí wọ́n ní kó máa ṣe gbà yí pé tó bá dọjọ́ iwájú bí ọba yọ ọ́lẹ̀ lónìí yóò jòǹdì lọ́jọ́ iwájú o bá ọba fún mọ́lẹ̀ lẹ́tọ̀ọ́ rẹ̀ yóò gba ohun tó fún ọ o ẹ gbádùn mi. àwọn eléyìí lọ́wọ́ pọ̀ jù nínú àwọn ọmọ tí ní ọkọ ọ̀run wá gbọ́ ọkọ ọ̀run yìí báwo ní ṣe gbà wá èyí tọ́wọ́ pọ̀ jù nínú wọn ni pé èèyàn gíga gbẹ̀gbẹ̀rẹ̀ ni tí ó sì dúdú mìnìmìnìmìnì a máa gba ògiri jáde wọnú ilé ògiri ní gbà wọlé ògiri ní gbà wọlé o ògiri ní gbà wọlé tó bá jẹ́ pé ọmọ dájọ́ bá ní ọ̀rọ̀ pọ̀ mẹ́ o tó bá ti bí ọmọ mẹ́ta síbi tó ti gbà wá sáyé tó bá ti bí ọmọ mẹ́ta tó bá ní ọkọ láyé kò ní jó bí ẹlẹ́ẹ̀kẹrin àbí tọkọ ọ̀run yìí bá kú nìkan ló kù ọkọ ọ̀run yìí ò ní jó bí kẹrin o yóò dúró dè ní tí ọmọbìnrin náà bá ti wà nú oyún yóò filẹ̀ yóò jò lóyún o tó bá ti wà nú oyún yóò máa yọ sí ẹ̀yin aláboyún tẹ́ bá ti ń lóyún ẹ máa ṣàlàyé fáwọn ọkọ yín wọ́n tètè máa fàdúrà jagun lérí yín àìdákẹ́ kásẹ̀nu tìlì kalẹ̀ yóò máa yọ sí yóò máa dà á láàmú torí yóò dúró dè yí pé ọjọ́ yẹn wọ́n máa mú lọ pé ọjọ́ tóun bá ti ń rọbí o ọjọ́ náà ni kó mú un lọ òun yóò sì dúró dè yí pé ìjọ tí bá ti ń ṣayẹyẹ bóyá tóun ti bímọ o tóun ti ń ṣèkómọ ọjọ́ yẹn ni kó wá mú un lọ omi ọsọ péjọ tóun bá ń ṣe ìgbéyàwó ọjọ́ yìí ni kó mú un lọ kódà ń padà sáwùjọ ẹgbẹ́ bẹ́ẹ̀ lóríṣiríṣi omi à máa fi ọjọ́ orí lélẹ̀ pé tóun bá ti pé ọmọ ogójì ọdún òun ni kó wọn padà ẹ gbọ́ dáadáa báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn kì í dàgbà tí wọ́n fi kú àsìkò ìgbà tóun bí fẹ́ jèrè wọn òun ni wọ́n padà omi ẹ gbọ́ tó bá kàwé yọ ọmọwé o yọ ọmọ gbirigidi ìwé àsìkò wọn pé wọn lè sọ pé fàìnà yíya rẹ ọkọ tún la tàbí wọn sọ pé ọgbà sábùké lónìí ọ̀sẹ̀ kan tó gbà sábùké ó kú bí wọn ṣe máa ṣe nìyí àwọn ọmọ wọn. àṣírí kan wá ń bẹ láàrin àwọn ọmọ yìí ẹ rí i pé wọn máa sọ pé alágbára ni wọn fẹ́ ọ̀rọ̀ ńlá ni àárín yìí wọ́n sọ fún ọ pé ẹni tí bá ń yíwọ́ po
ẹni tó bá yẹ àwọn ni wọ́n gbọ́dọ̀ fẹ́ wọn, àwọn ni wọ́n gbọ́dọ̀, ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn tó sọ bẹ́ẹ̀ wọn ò parọ́. Lẹ́gbẹ̀ẹ́ kejì irọ́ tún ni. Ìdí tí wọn ò fi parọ́ ni wípé ọ̀rọ̀ wọn dà gẹ́gẹ́ bí ẹyin. Ṣé ẹ mọ̀ pé ẹyin a ní fẹ́ fi sílẹ̀ lóhùn nìkan, torí tó bá fẹ́ yín sílẹ̀ lóhùn nìkan nǹkan lè rí ba tàbí kó rí bọ́. Ṣé ń gbọ́? Àwọn ọmọ tó jẹ́ pé gbogbo ọjọ́ ayé wọn wọ́n máa complain ni. Èyí tí ó bá complain àlá wọn ó tiẹ̀ complain ó tiẹ̀ pọ̀jù lórí àlá wọn. Ìrìn àjò ayé wọn complain ó pọ̀jù. Ìwọ tí wọ́n máa rojọ́ fún ìjọ ọtẹ́jọ́ wọn gbà tó máa fètí tó máa faradà bí wọ́n ṣe ń rojọ́ àti gbìyànjú tó máa ṣe lórí ẹ̀. Ìwọ tó fẹ́rù àwọn ọmọ báyìí ò ní sọ pé sàárà àṣù ọ. Ìwọ ọmọ tó fẹ́rù àwọn báyìí ò ní jàdúrà òṣù ọ. Ìwọ ọmọ tó fẹ́rù àwọn báyìí ò ní jáwèé gbígbà òṣù ọ. Ìdí nìyí tí wọ́n fi sọ pé ẹni tí bá ń yíwọ́ po àbẹ́ni tó bá gbé gbìyànjú òun ni wọ́n fẹ́. Ìwọ náà tó bá mọ̀ pé aládùúà ni ọ́, gbàwẹ̀ ni ọ́, onísàárà ni ọ́, wọ́n bá fẹ́ kò sí nǹkan kan. Ṣùgbọ́n o wọn a máa ní èèwọ̀ o. Omi ìgbà àkọ́kọ́ wọn fẹ́yàwó mi wọn a sì máa bínú. Wọn a máa bínú. Ọmọ tó bá sì tara wọn jáde ológun ọmọ ni. Oníkíni mo pè é ológun ọmọ ni. Lórí ọ̀rọ̀ ọkọ ọ̀run yìí aya ọ̀run náà wà. Bẹ́ẹ̀ náà ni máa ṣẹlẹ̀ sọ́dọ̀ bí tí sobìnrin gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni sọkùnrin. Bí tí sobìnrin gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ni sọkùnrin. Kí ni ọgbọ́n àtúndá táwọn bàbá wa wá ṣe lórí ọ̀rọ̀ yìí? Tọkọ ọ̀run ó fi lọ lọ́tọ̀, táyà ọ̀run ó fi lọ lọ́tọ̀, kéèyàn ó fi ráyé gbé. Ẹ ń retí kájú lẹ̀ lọ́dún nìkan ọ̀dọ̀jọ́ mi ọjọ́ rí a máa sọ̀rọ̀ lórí ẹ̀. Àjùlẹ̀ kò síhun tá a mú wáyé kò sì síhun tá a mú padà. Tó bá di ọjọ́ mi a máa fi sílẹ̀ pé ẹ̀tọ́ báyìí ẹ̀tọ́ báyìí ẹ̀tọ́ báyìí. Àdúrà wa gbà o, ayé wa kò ní yẹ̀ lẹ̀ fún wa. Ǹjẹ́ abẹ́lẹ̀ lédùá ó ṣe kò ní ṣe tọ̀tá wa. Ẹ̀yin ọmọ olómi tútù àsọ̀lúdẹ̀rọ̀, omi kì í balẹ̀ kọ́ má nípa o, á nípa owó, á nípa ọmọ, á nípa àlàáfíà. Òkìkí wa kàn o, níjọ́ wọn ti ń bolókun, olókun ọ̀mọ̀nira, níjọ́ tí wọ́n ti ń bọ lọ́sà, ọlọ́sà ọ̀mọ̀nira, àní mọ̀nira ajé, àní mọ̀nira àlàáfíà. Àlàáfíà ara wa kò ní dínkù o, kò sì ní di fíafíà. Nínú ayé àgbáyé ṣe rere àgbáyé pìtàn rẹ̀. Èmi ọmọ yín náà ní Lukman ọmọ àyẹ̀dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Ẹlẹ́yìn fẹ́ darapọ̀ mọ́ wa lórí WhatsApp group. Abẹ́bẹ́ béèrè lórí àkọsẹ̀jáyé yín kò lè ẹ̀ka sí wa ṣùgbọ́n kì í ṣọ̀fẹ́. Abẹ́bẹ́ tọ́jú ọ̀rùn ara ọlọ́jọ́ pípẹ́ ẹ̀yìn ẹ̀ka sí wa. Ìjẹ́ gbọ́dọ̀ aga báyìí ní à ń ṣàlàyé fún yín ẹ̀tọ́ báyìí ẹ̀yìn báyìí ó sì rí báyìí ṣe ń fẹ́. Tó olómi tútù àsọ̀lúdẹ̀rọ̀ ayé wa yóò ní tùmọ̀ rẹ̀. +234 +234 80 3298 +234 80 890 38658 +234 81 33 155 111. Ẹni kí n sọ ní ti Nàìjíríà 080 3298 3298 080 890 38658 080 081 33 155 111. Tó ẹ̀yin èèyàn mi a máa kù ní sílọ. Tó a máa dágbére fúnra wa báyìí àní dágbére fáyé o. Àgbẹ̀rù koroko bá bàbá rẹ̀ koroko ọkọ́ láàfin sìnkú rẹ̀. Tó àlọ́dẹ ń tàdá o. Wọ́n ní bádàbároko ìbọ̀ alẹ́ bídàbároko ìbọ̀ alẹ́ ni o. Tó ẹ̀yin lá máa bá ẹ̀yin náà lẹ́ẹ̀ máa pàdé wa o. Tó ikú ayé ò ní sàwápa àwọn ayé ò ní sàwápa o. Ire kàbìtì.